àkú bójú ọjọ́ ti rí yóò dára fún wa ò lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú wòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣe ọjọ́rú ogúnjọ́ nínú oṣù kẹjọ ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Kó tó di pé ẹgbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li rèé lẹ́kùnrẹ́rẹ́. Alákòóso fún olúìlú orílẹ̀-èdè wa Nàìjíríà, eyín ọ̀gbẹ́ni Nyesom Ezenwa Wike Owuma ló ti sọ wípé alákòóso tẹ́lẹ̀ rí tí ṣe gómìnà ní ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ rí, eyín alákòóso fún ọ̀rọ̀ ọkọ̀ Rotimi Amechi olódáhùn lójú gbangba wípé erémọdé lásán níṣe o kò lè di ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jù lásìkò èyí tí Bọ́lá Tinubu tó ń bẹ lórí àléfà tó sì fẹ́ díje dupò ààrẹ lẹ́ẹ̀kan sí lọ́dún 2027. Nyesom Wike tó sọ̀rọ̀ ọ̀hún lórí iléeṣẹ́ móhùnmáwòrán kan ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí ló sọ wípé Rotimi Amechi kò lè rí tíkẹ́ẹ̀tì láti díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ADC gbà látàrí àwọn àìṣedédé rẹ̀ nígbà tóun náà ń bẹ ní ipò ìjọba ní ìpínlẹ̀ àti ní orílẹ̀-èdè Nàìjíríà. Nyesom Wike èyí tó sọ ọ̀rọ̀ ọ̀hún ṣe lálàyé wípé gbogbo àwọn ọ̀rọ̀ èyí tí ò bétímu tí ò bára rẹ̀ èyí tí Amechi ń sọ káàkiri nípa ètò ìṣèjọba Bọ́lá Tinubu, èyí tó tún sọ wípé òun lè fi ẹ̀yìn Bọ́lá Tinubu nọlẹ̀ tóun bá díje dupò ààrẹ lọ́dún 2027. Nyesom Wike ní káàtì bí pẹlẹbẹ káàtì mú ọ̀lẹ̀jẹ̀ káàtì bí ìṣáná kíyèsí ògùn. Ó ní nínú ètò ìbò abẹ́lé tẹgbẹ́ òṣèlú APC èyí tó wáyé lọ́dún 2022 níbi tí ààrẹ Bọ́lá Tinubu ti lékè tó ti rọ́wọ́ mú tó sì jáwé olúborí láàrin àwọn tí wọ́n jọ ta kàngbọ̀n nínú ètò ìbò abẹ́lé ọ̀hún tá a mọ̀ sí primaries election tẹgbẹ́ òṣèlú APC. Ó ní kí ló dé tí ò ṣe jáwé olúborí lọ́dún náà lọ́hùn-ún láti díje dupò ààrẹ tó fi jẹ́ wípé ààrẹ Tinubu òun ni tíkẹ́ẹ̀tì ọ̀hún bọ́ sọ́wọ́ rẹ̀. Ó ní nípa ìdí èyí, ó ní ó dá òun lójú o pé erémọdé lásán ni Rotimi Amechi òun ló ṣe. Ó ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mọ inú ìkòkò tí wọ́n dàrún lásì o, wọ́n sì mẹni tó tọ́ àtẹni tó yẹ lórí ipò ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bí wọ́n bá ń ka ẹran tí ó kan ni, ó ní kì í ṣe bíi ti ìgbín Rotimi Amechi, gẹ́gẹ́ bí Nyesom Wike bó ti sọ ọ̀rọ̀ náà. Lákòótán, ó ní èròǹgbà Rotimi Amechi láti díje dupò ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà ló ti kú mọ́ nínú síwájú kó tó gbé ìgbésẹ̀ àbí kó tó rò ó, gẹ́gẹ́ bí Nyesom Wike bó ti sọ ọ̀rọ̀ náà. Ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó kalẹ̀ sílùú Àbújá, àwọn mà ni wọ́n ti gbé ẹsẹ̀ lé àwọn àpò ìfowópamọ́ ẹni tó jọ̀gá àgbà nílé iṣẹ́ epo NNPCL tẹ́lẹ̀ rí, ọ̀gbẹ́ni Mele Kyari, gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀. Adájọ́ ilé ẹjọ́ náà eléyìí tó gbé ìdájọ́ ọ̀hún sókè lẹ́yìn tó gbọ́ ọ̀rọ̀ látẹnu àjọ tó ń gbógun ti wà ìbàjẹ́ ṣíṣe owó ìlú kùmọ̀kùmọ̀ EFCC, èyí tí àjọ ọ̀hún béèrè lọ́wọ́ ilé ẹjọ́ gíga náà wípé kí wọ́n dákun dábọ̀ fún àwọn ní àǹfààní láti ṣe àyẹ̀wò ìwádìí lórí àwọn àpò àpamọ́wọ́ owó ilé ìfowópamọ́ Jaiz Bank eléyìí tí wọ́n ní ó ń lọ bí àpò àpamọ́wọ́ 4 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí Mele Kyari tó ní sí ilé ìfowópamọ́ Jaiz, léyìí tí wọ́n sì fura wípé àwọn àkáǹtì ọ̀hún ló ní ṣe pẹ̀lú ìwà jìbìtì, lílẹ̀dí àpò pọ̀ láti ṣe ohun tí ò dáa àti lílu owó ìjọba ní pọ́npọ́ lórí, èyí tí wọ́n sì fẹ́ ṣe ìwádìí o. Báyìí ìlàjọ EFCC ní ilé ẹjọ́ náà báwọn gbé ẹsẹ̀ lé àpò ìpamọ́wọ́ owó náà fún odidi
60 ọjọ́ o, ṣùgbọ́n tí ilé ẹjọ́ gíga ọ̀hún sọ wípé kí wọ́n gbé sí 30 ọjọ́ o. Ó ní lẹ́yìn tí ìwádìí ọ̀hún bá ń lọ tó bá nílò láti lè jẹ́ kí wọ́n fi ọjọ́ kún kí wọ́n lè fi àyè sílẹ̀ fún ìwádìí tí àwọn àjọ EFCC ń ṣe. Ó ní ilé ẹjọ́ ni yóò gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí ìdájọ́ ọ̀hún ti wá o. Àwọn àpò àpamọ́wọ́ ìwé o ti Mele Kyari èyí tó ṣí sílé ìfowópamọ́ Jaiz 4 ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí ni wọ́n ti gbẹ́sẹ̀ lé tí wọ́n sì ti fi sábẹ́ òfin kí ìwádìí àwọn àjọ EFCC kó lè tẹ̀síwájú lórí ẹ̀sùn jìbìtì owó èyí tí wọ́n fi kan Mele Kyari. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní àgbà kì í bẹ lọ́jà kórí ọmọ tuntun ó wọ̀ o. Wàyí o, àwọn àgbààgbà ní ilẹ̀ Yorùbá àti àwọn aṣíwájú àwọn Yorùbá ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pera wọn jọ báyìí láti dá sí ọ̀rọ̀ gbólóhùn asọ̀ kékeré kan èyí tó dédé bẹ́ sílẹ̀ lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí láàrin Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ Ọba Hakeem Abímbọ́lá Ọ̀wọ́adé àti Ọọ̀ni tilé Ifẹ̀ Ògúnwùsì Ọ̀jájá kejì báyìí lórí ọ̀rọ̀ kan èyí tí wọ́n ní Ọọ̀ni tilé Ifẹ̀ Ọba Ògúnwùsì Ọ̀jájá kejì ó sọ lópin ọ̀sẹ̀ tó kọjá o níbi ìpàdé kan ètò ni ó wáyé o nílé ìtura kan nílẹ̀ Ìbàdàn nígbà tí Ọọ̀ni ilé Ifẹ̀ ṣe aṣọ lójú ọ̀rọ̀ náà wípé láìpẹ́ láì jìnnà òun yóò fi ọ̀gbẹ́ni kan Olóyè Dọ̀tun Sànúsí jẹ ọ̀kan lọ́mọ tilẹ̀ Yorùbá káàfàtà èyí tí ọba Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ Abímbọ́lá Hakeem Ọ̀wọ́adé o tó ní Ọọ̀ni ilé Ifẹ̀ ti ń kọjá àyè rẹ̀ kò ní agbára bẹ́ẹ̀ sì ni kò ní ẹ̀tọ́ kankan lábẹ́ òfin ilẹ̀ Yorùbá láti fi ẹnikẹ́ni jọba. Ó ní gbogbo ọ̀nà pátápátá òun ló gba òun gẹ́gẹ́ bí Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ ní ilẹ̀ Yorùbá láti fi ènìyàn jẹ oyè irú oyè ńlá bẹ́ẹ̀. Ó ní gbogbo agbára Ọọ̀ni ilé Ifẹ̀ kò kọjá ilé Ifẹ̀ sí ìlú Ọ̀ṣun lọ́hùn-ún. Ó ní ṣùgbọ́n òun ní ilẹ̀ Yorùbá káàfàtà ó ní òun Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ ló ní ẹ̀tọ́ àti àǹfààní láti fi yàn jẹ irú oyè ńlá bẹ́ẹ̀. Èyí tí àwọn tí wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ lórí ọ̀rọ̀ ìròyìn fún Ọọ̀ni ilé Ifẹ̀ àti Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ta kàngbọ̀kú ọ̀rọ̀ síra wọn o. Èyí tí Aláàfin ilẹ̀ Ọ̀yọ́ fún Ọ̀jájá kejì Ọọ̀ni tilé Ifẹ̀ ní wákàtí 48 láti yí ìpinnu rẹ̀ padà lórí oyè ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá tí wọ́n fẹ́ fi dá ọ̀gbẹ́ni Sànúsí lọ́lá o. Èyí tí Ọọ̀ni ilé Ifẹ̀ ní erémọdé àti àwàdà bàbá sàlá kẹríkẹrì òun ni ọba Ọ̀wọ́adé Hakeem Abímbọ́lá Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ ní í ṣe o. Nípa ìdí èyí kò sí ẹni tó lè yí ìpinnu ń padà. Ó ní ìgbín òun tẹnumọ́gi dandan ni kó gùn ún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tí Ọọ̀ni ilé Ifẹ̀ tó sọ. Ṣùgbọ́n wàyí o, ẹni tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams ti ní àgbà kì í bẹ lọ́jà kórí ọmọ tuntun ó wọ̀. Ó ti bẹ̀rẹ̀ sí ní ké sí gbogbo àwọn àgbààgbà ní ilẹ̀ Yorùbá láti dákúndábọ̀ kí wọ́n má ṣe fi ọwọ́ yẹgẹrẹ àbí ọwọ́ ọmọdé mú ọ̀rọ̀ náà o, nítorí ó ti ń rúgbó bọ̀ síwájú àsìkò yìí. Ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àpèjẹ àyè kan èyí tí wọ́n ní Aláàfin kò dìde láti kí Ọọ̀ni ilé Ifẹ̀ lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn orí adé àgbàlagbà àti àwọn ènìyàn tí wọ́n dìde kí Ọọ̀ni tilé Ifẹ̀ níbi ètò kan èyí tí ìyàwó ààrẹ tó wá síbẹ̀. Bákan náà níbi ìpàdé kan nílùú Àbújá wọ́n ní Aláàfin ilẹ̀ Ọ̀yọ́ nìkan ló jókòó lásìkò tí gbogbo àwọn ènìyàn yòókù tí wọ́n fi ìdúró kí Ọọ̀ni ilé Ifẹ̀ káàbọ̀ síbi ètò náà. Ẹni tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ní ọ̀rọ̀ yìí ti wá di ohun tí àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá kò gbọdọ̀ fọwọ́ lẹ́ràn kí wọ́n dákúndábọ̀ kí wọ́n dìde sí ọ̀rọ̀ náà, nítorí wípé a gbọdọ̀ fi ọwọ́ yẹgẹrẹ mu. Ibi tí erin méjì bá ti jà koríko tí ń bẹ ń bẹ òun ni ó fara gbá o, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Ìbà Gani Adams tó fi léde. Ẹni tó jẹ́ olùdásílẹ̀ ìjọ One Love Family tó wà ní ilẹ̀ Ìbàdàn ní ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé nílùú Ìbàdàn lúlú ìpínlẹ̀ Ọ̀yọ́ Satguru Maharaji ni wọ́n sọ wípé àwọn ìròyìn kan èyí tó jáde ní kòpẹ́kòpẹ́ yìí nípa ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀mọ̀wé Goodluck Ebele Jonathan
wípé ó ń gbáradì láti díje dupò ààrẹ lọ́dún 2027. Sat Guru Maharaj sọ wípé ìgbésẹ̀ àti ìpinnu Jonathan yìí jẹ́ nǹkan eléyìí tí ò wúlò lásìkò yìí o. Ó ní bí Jonathan bá gbìyànjú láti díje dupò ààrẹ lọ́dún 2027, ó ní ẹ̀tẹ́ ni yóò bá bọ̀ ọbẹ̀. Nípa ìdí èyí, kó so ewé agbéjẹ́mọ́wọ̀. Ó ní iyì èyí tí Jonathan ti ń níbọ̀ yìí, òun ló dáa, òun ló sì sunwọ̀n láti lè wà lórí ọwọ́ rẹ̀ kí iyì ọ̀hún kó lè bá kalẹ̀. Sat Guru Maharaj èyí tó sọ̀rọ̀ yìí lópin ọ̀sẹ̀ tó kọjá nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílẹ̀ Ìbàdàn, èyí ò ní Maraji Village èyí tó ń bẹ ní ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé. Sat Guru Maharaj èyí tó lo àǹfààní àwọn oníròyìn náà láti bá Jonathan sọ òdodo ọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sọmọ. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó dáa ni Jonathan ló ti ṣe tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ilẹ̀ adúláwọ̀ àti àgbáńláyé tí wọ́n sì ń gbóríyìn fún, pàápàá jù ìwà akọni ọmọlúàbí èyí tó wù lọ́dún 2015 ní ìgbà tí olóògbé ààrẹ àná Muhammadu Buhari tó jáwé olúborí, èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti gbà á lérò nínú èrò wọn wípé ó ṣeéṣe kí Jonathan má gbé ìjọba ọ̀hún sílẹ̀ lọ́wọ́ èyí tó rọrùn, ṣùgbọ́n tó sì gbé ìjọba ọ̀hún sílẹ̀ fún Muhammadu Buhari tó sì kú oríire pẹ̀lú ohun tó tutù lẹ́nu dáadáa. Ó ní àtìgbà yìí ni Jonathan ló ti gba ẹ̀wù iyì àpọ́nlé tó ti gbé wọ̀, ṣùgbọ́n o Sat Guru Maharaj ni bóun ò bá ní parọ́ ṣèké. Ó ní kí Jonathan kó má ṣe dá ẹnikẹ́ni tó ń tì í gbọ̀ngbọ̀n lọ́hùn kí ó ṣèwé agbéjẹ́mọ́wọ̀ kó lè ní iyì dọ́jọ́ alẹ́, gẹ́gẹ́ bí Sat Guru Maharaj bí wọ́n ti bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílẹ̀ Ìbàdàn lópin ọ̀sẹ̀ èyí tó kọjá. President Tinubu ni ó jẹ́ ká mọ bí Nàìjíríà ṣe dúró sí. Bẹ́ẹ̀ ni pé wọ́n lọ pé Jonathan tó bá gbà òmùgọ̀ ni, tó bá gbà fún òmùgọ̀ ni, ó yẹ kí Tinubu parí. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. Ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn nǹkan ní tàkàsùfé tí ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ọkùnrin ni Ricardo Banks. Òun máa ń lò tí ní ìgbésẹ̀ tí òun gbé o lásìkò tóun kúrò lágbolé iṣẹ́ olórin èyí tó ń gbé orin jáde tó gbé òun jáde gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn olórin rẹ̀, eyín Marvin's Record. Ó ní ìgbà tóun kúrò nínú ilé iṣẹ́ yìí kò yẹ kóun kúrò ńbẹ̀ nígbà náà lọ́hùn-ún. Ricardo Banks èyí tí Marvin's Record tí wọ́n gbé o gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn olórin wọn tó sì gbé orin kan jáde èyí tó sọ di ìlú mọ̀ọ́ká o tó sì gba àmì ẹ̀yẹ kan lọ́dún 2014 tó tún gbà á ní ọdún 2015 látọwọ́ iléeṣẹ́ èyí tó fi àmì ẹ̀yẹ Edis tí wọ́n fi dá a lọ́lá. Àtìgbà yìí ni ògo rẹ̀ tó ti ń búyọ o. Ẹni tó jẹ́ olórin náà, Ricardo Banks, sọ wípé ìgbà tó ń kúrò nínú iléeṣẹ́ Marvin's Record yìí jẹ́ ìgbésẹ̀ èyí tó ń gbé lẹ́yìn tí àjọṣepọ̀ àdéhùn tó ń bẹ láàrin wọn tó tẹnu bepo ọdún méjì sí ìgbà náà, èyí tó ń fi lọ dá iléeṣẹ́ orin tòun sílẹ̀ èyí tó pè ní Banks Record. Ó ní láti ìgbà yìí, ó ní ìgbésẹ̀ náà ó mú ìfàsẹ́yìn bá òun, ó sì kó bá òun díẹ̀
nínú ìrìnàjò ọ̀hún. Ó ní iná ògo òun èyí tó ti ń jó wìtìwìtì nígbà tóun bẹ̀ nínú iléeṣẹ́ Marvins ó ní ó wálẹ̀ o. Lákòótán nínú ọ̀rọ̀ Ricardo Banks ó ní ìgbésẹ̀ yìí jẹ́ nǹkan tó kó bá òun. Ìbátimọ̀ olóhùn ìbá ti buwọ́lu àtúnṣe àti ìfọwọ́sí àdéhùn tuntun míì pẹ̀lú Marvins Record láti máa tẹ̀síwájú nílé iṣẹ́ náà gẹ́gẹ́ bí Ricardo Banks bó ti fi ọ̀rọ̀ ọ̀hún léde lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ètò kan. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí ojúmọ́ ọ̀la tẹ́tù máa láǹfààní láti gbọ́ tún rè mí. Mo gbà á ládùúrà wípé ilé kò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú wòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.